So I'm here to tell you today that you can start typing these Yoruba words correctly. Mo fẹ́ sọ fún wa láti òní wípé a lè bẹ̀rẹ̀ sí ní máa kọ àwọn ọ̀rọ̀ Yorùbá yìí bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ kí a máa kọ wọn. Ẹ máa bá mi kà lọ. Púpọ̀ nínú wa ti rí ọ̀rọ̀ yìí aya, àwọn akọ́tẹ̀ máa ń kọ ayé, ẹyẹ, pẹ́pẹ́ yíyẹ, i. Kò tọ̀nà kí a fi sí àárín àwọn ọ̀rọ̀ yìí. It's not appropriate for you to add i. Wọ́n mi ìṣàlẹ̀ wa. When next ẹ bá fẹ́ kọ, ẹ má fi sí kò tọ̀nà kí a fi i sí àárín àwọn ọ̀rọ̀ yìí. Kò tọ̀nà yìí o. Àwọn kan tún ṣe nǹkan rẹ̀ báyìí. Kò tọ̀nà. Bó ṣe yẹ kí a kọ àwọn ọ̀rọ̀ yìí rẹ̀. Àyà dòdò. Ẹ rí pé mi fi i sí mọ́. Wọ́n ti ní kí a yọ i, kí a yọ kúrò tí a bá ń kọrọ àwọn ọ̀rọ̀ báyìí. Ìpele ní ẹ̀kọ́ tí a bẹ̀rẹ̀ sí ní máa kọ́ yìí bí ó ṣe tọ̀nà kí a máa kọ àwọn ọ̀rọ̀ Yorùbá. Ìpele àkọ́kọ́ tí àkọ́kọ́ máa gbé yẹ̀wò rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí a kọ́ gbé yẹ̀wò rẹ̀. Ẹyẹ, ayé, èyí tọ̀nà báyìí. Ẹyẹ, pẹ́pẹ́yẹ, ẹyẹlé, ó tọ̀nà. Yóò, dídò, ènìyàn, dòdòdò. Ṣé ti rí pé àwọn nǹkan tí mo kọ yìí ó tọ̀nà bí ó ṣe tọ́ kí a máa kọ àwọn ọ̀rọ̀ yìí rẹ̀. Tí o bá lè lọ sọ pé àyà mi, àyà ń dùn mí, àyà ń dùn mí. Ẹ má sọ pé àyà ń dùn mí, àyà ń dùn mí títí. Ẹ wo nínú àwọn ọ̀rọ̀ yìí ni ẹ máa lò nínú ọ̀rọ̀ yìí nínú èdè Yorùbá ní ọ̀sẹ̀ yìí. Ìpàdé tó di ọjọ́ mi jù wọ́n tún fi wọ̀ wá àwọn ọ̀rọ̀ tí ó yẹ kí a kọ ní èdè Yorùbá àti bí ó ṣe yẹ.